àṣírí túbọ̀ tó ti tú sí i lórí bí wọ́n ṣe yọ alága àgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Alhaji Abdullahi Ganduje bí wọ́n ṣe yọ kúrò nípò lọ́sẹ̀ tó kọjá yìí, tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sì ti gbọ́ orúkọ àwọn mẹ́ta tí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tọrọ sí Ganduje láti túfọ̀ fún àti láti sọ fún un pé wọ́n ti fẹ́ gbapò kúrò lọ́wọ́ ẹ̀ kó sì tètè fi ipò sílẹ̀ kó kọ̀wé fipò sílẹ̀. ẹ rántí pé lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá, èyí tí í ṣe ọjọ́ 27 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí, 28 of June 2025, ìní ariwo mà sọ lágbo òṣèlú Nàìjíríà ní ìgbà tí Abdullahi Ganduje tó jẹ́ alága àgbà ẹgbẹ́ òṣèlú APC tó kọ̀wé fipò sílẹ̀ tó ní òun fẹ́ lọ mójútó ìlera òun, ṣùgbọ́n tí gbogbo àwọn tó mọ̀ nípa òṣèlú àtàwọn tó súnmọ́ Ganduje àti iléeṣẹ́ ààrẹ jẹ́ kó dì í mọ̀ pé ó kàn fi ọ̀rọ̀ ìlera ó fi kẹ́wọ́nú lẹ́tà tó kọ náà ni o. wọ́n ní níṣe ni wọ́n fẹ́ yọ bàbá náà nípò, tó sì jẹ́ pé nítorí pé kò fẹ́ fi ìtìjú kúrò ni ló fi tètè kọ̀wé fipò sílẹ̀. bẹ́ẹ̀ làwọn kan tiẹ̀ tó ń jẹ́ kó dì í mọ̀ pé kò fẹ́ kọ̀wé fipò sílẹ̀ o, wọ́n ní wọ́n fagídí mú láti kọ̀wé fipò sílẹ̀ ni. ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó mọ̀ sí àṣírí yìí àti ní tó ṣẹlẹ̀ wípé Ganduje ò fẹ́ fipò sílẹ̀ lóòótọ́, kódà wọn kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí yóò ti gbọ́ pé wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ ẹ̀. a gbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pa á lówe fún un wípé ó máa dára kó tètè fi ipò sílẹ̀. bẹ́ẹ̀ làwọn tó súnmọ́ ààrẹ Tinubu náà tó ti sọ fún Ganduje wípé kò sọ́nà tó lè lò àfẹ́ kó fi ipò sílẹ̀. a gbọ́ pé Ganduje jẹ́ kó di mímọ̀ fún Tinubu àtàwọn yìí náà pé òun ti gbà láti fiṣẹ́ sílẹ̀, ṣùgbọ́n ká jẹ́ kóun di ìparí oṣù kejìlá ọdún yìí yún nígbà tí àjọ ẹgbẹ́ APC tí wọn yóò dìbò láti yan alága míì. ó lé léyìí yóò túmọ̀ sí pé òun gbéjọba sílẹ̀ wọ́ọ́rọ́wọ́ tí ò ṣe pé yẹ̀yẹ́ òun. ṣùgbọ́n wọn ní pẹ̀lú àwọn ìpàdé tí Tinubu ń ṣe pẹ̀lú àwọn alátakò, pàápàá olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NNPP sẹ́nitọ̀ Rabi Musa Kwankwaso tó fẹ́ gbà wọnú ẹgbẹ́ òṣèlú APC, wọn ló mọ̀ pé bó bá ṣe fi Ganduje sílẹ̀ ní ipò rẹ̀ ó léwu nítorí àsìkò ètò ìdìbò ó ti ń súnmọ́lé àwọn alátakò, wọ́n sì ti ń ṣe ìpàdé. eléyìí la gbọ́ pé wọ́n ló jẹ́ kí Tinubu rán alága àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìyẹn gómìnà Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo tó súnmọ́ Ganduje wípé kó lọ sọ fún un pé kó tètè kọ̀wé fipò sílẹ̀ kó tó di pé wọn yóò yẹ̀yẹ́ ẹ̀. Hope Uzodinma àti ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú fún Tinubu ìyẹn Senior Special Assistant on Political Affairs Alhaji Ibrahim Masari la gbọ́ pé Tinubu pè sí ọ́fíìsì ẹ̀ tó ní ká lọ bá Ganduje sọ̀rọ̀ pé kó kọ̀wé fipò sílẹ̀. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àti Uzodinma àti Ibrahim Masari àti gómìnà ìpínlẹ̀ Yobe ìyẹn gómìnà Mai Mala Buni, àwọn mẹ́tẹ̀ẹ̀ta gan-an ni wọ́n lọ bá Ganduje tó sì jíṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún un.